ṣé ẹ ti gbọ́ ń pa obìnrin kan tí wọ́n ń pè ní Busayo Busayo oníjó ìyá Busayo ńlẹ̀ ń wò yìí. Busayo ńlẹ̀ ń wò yìí abẹ́rẹ́ bí wọ́n ṣe ń kó mọ́lẹ̀ ní bí oṣù bíi mélòó kan sẹ́yìn oní fọ́nrán tẹ̀ ń wò yìí ló go viral lóde kárí ayé láwọn èèyàn ń béèrè pé ta ni Aunty Busayo yìí tí ò tiẹ̀ rò pé kí alóde tí sì ń náwó bí ò ti ní kọjọ ẹni tó ní àmọ́ ń náwó fọlọ́rin ìtúnjó ijó rẹ̀ ní pààyàn lẹ́rìn-ín jù àwọn èèyàn wò pé àwọn èèyàn Nàìjíríà máa láìkì kíní o àǹtí yóò tiẹ̀ sí bẹ́ẹ̀ ni pòun níṣòro rárá happiness is free làwọn èèyàn bá ní tálẹ́nì yìí gan àṣẹ alámí pé ta ni Aunty Busayo olórin kan lọ wá sí ìlú kan tó wá sí eré Aunty Busayo bá yabẹ̀ làwọn náà bá ní bí wọ́n ṣe máa ń jẹ́ ìṣe wọn ara ọ̀sù tí ìyá ẹ̀ ọ̀sù òun ni ilẹ̀ ń wòye gẹ́gẹ́ bí ìwádìí tá a rí gbà wọ́n ní ọmọ mẹ́ta wọ́n sì jẹ́ pé ẹni tí máa ń ṣe fàájì fáwọn èèyàn ní lọ́jà ọ̀dàn àbí nǹkan ìlú ọjà ọ̀dàn ní ìpínlẹ̀ Ògùn ibẹ̀ ni àǹtí yìí ń gbé pẹ̀lú ọkọ wọn nǹkan ò ṣe bí ẹni pé ó lọ déédéé wọ́n sì ń fi èyí họ́sù díẹ̀ nǹkan sì ń jọra wọn Ọlọ́run ló wá dé làwọn èèyàn bá ní pé obìnrin yìí ó ní tálẹ́ǹtì àti ijó àti máa pààyàn lẹ́rìn-ín ijó rẹ̀ ń pààyàn lẹ́rìn-ín lóòótọ́ lẹ̀ ń wò yìí tí ń kì wọ́n ó ní akọrin ẹ̀mí kan tá a mọ̀ sí Ọlọ́ládé Adélékè tí wọ́n mọ̀ sí Ọlọ́ládé official lẹ́yìn tí fọ́nrán yìí tó go viral láwọn èèyàn bá ní ẹ dákun ẹ bá ń wá nǹkan fún àǹtí yìí wọ́n sì wá nǹkan fún wọn náà wọ́n dá owó jọ àwọn tí wọ́n nífẹ̀ẹ́ wọn ẹlòmíín fi 10,000 naira lẹ̀ ẹlòmíín fi 25 ẹlòmíín tiẹ̀ ni wọ́n má dárúkọ pé òun tiẹ̀ rí fọ́nrán yìí ara àwọn àǹfààní tí ń bẹ lórí social media nu ẹlòmíín ọkàn sáà wò sòsòsò ẹni tí ọmọ rí yóò sì ràn lọ́wọ́ pé ọ̀nà tèmi ò fi máa ran àwọn aláìní lọ́wọ́ ni eléyìí ọjọ́ kọkànlá oṣù kẹsàn-án ní September 11 ni àǹtí yìí ṣe ọjọ́ òbí ni wọ́n tún ránṣẹ́ sí àǹtí lọ́jà ọ̀dàn lẹ́ ń wò yìí Ọlọ́ládé official wọ́n rè bá àǹtí yìí nínú fọ́nrán yìí tí wọ́n sì sọ oríṣiríṣi ọ̀rọ̀ ẹ máa gbọ́ àwọn nǹkan tí wọ́n sọ Busayo rèé ní ọjà ọ̀dàn Aunty Busayo Busayo. wọ́n bá wa síbẹ̀ yẹn wọ́n bá wa síbẹ̀ ẹbẹ̀ yẹn dúdú ni wọ́n ní rújú wa. wọ́n kàn yan ọjọ́ bí fún yín o ìdí yẹn ni ká ẹ sọ ìdí yẹn ló fẹ́ rí. Agídé. Mo love ẹ. Mo love ẹ. Mo love ẹ. Ẹ má sunkún mọ́. Ẹ má sunkún mọ́. Ẹ má sunkún mọ́. Ẹ má sunkún mọ́. Ẹ má sunkún mọ́ Ṣẹ́gun. Àmín. Amen. Àmín. 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 Àmín o. Àmín. Amen. Òun náà lẹ ti rí Busayo náà nù ẹ̀yin náà bá ní nǹkan ẹ fi ránṣẹ́ sí Busayo ẹ kàn sí Ọlọ́ládé Adélékè olórin ẹ̀mí tẹ̀ ń wò yìí lórí Instagram bẹ́ẹ̀ bá ní nǹkan tí ẹ fi náwó sí wọn kí pàápàá jùlọ àwọn èèyàn ń wò pé bóyá kí ìyá ẹ̀ ọmọ ta nǹkan ó dàbí pé nǹkan ni wọ́n ń tà tẹ́lẹ̀ kó tó di pé nǹkan lọ́jà díẹ̀ sẹ́yìn mọ̀ pé orílẹ̀-èdè yìí kọ́ lọ́wọ́ ṣàánú wa èèyàn ò wé kọ̀ọ̀pù lẹ́ni ọlá gbogbo ẹ̀ lè back down fọ́nrán tẹ̀ tún wò yìí ni eléyìí tí ó tún ṣẹ̀ṣẹ̀ rìlíìsì níbi tí olórin ẹ̀mí mi náà tún ti kan Aunty Busayo lágbo eré níbi tí wọ́n ti rè ṣe wedding kan ǹlẹ́ Yorubareports náà ni ẹ máa follow wa káàkiri níbi tí a ti máa ń gbé àwọn oríṣiríṣi ìròyìn àti àwọn nǹkan tó ojú wa bá rí láwùjọ ǹlẹ́